ọpẹ́ ló yẹ kẹrù ó dá o ọpẹ́ ló yẹ kẹrù ó dá. Àyìndé ọpẹ́ ló yẹ kẹrù ó dá o ọpẹ́ ló yẹ kẹrù ó dá. Olùdàgbàre ọmọdé ọjọ́ olùdàgbàre ọmọdé òkú àgbàlagbà àsìní òdòdó olùdàgbàre. Ọdọọdún ní sáfórúwé ọdọọdún lẹ̀ wá wà. Ẹ ó máa bẹ ìrànbẹ ní gbèsù àtẹ́lẹsẹ̀ wá sì máa bẹ̀ náwó. Ṣé bó bá wẹ̀ wọ́n kó jìrè ló kó ṣe o? Adéọlá o, bàbá ìwé lóye Adéọlá o, bó bá wà pé mojò kó jìrè ní sàárẹ̀. Bí wọ́n bá ti jìrè àbùṣẹ́ fùṣe, àbùṣẹ́ fùṣe, ẹ̀kọ́ ayẹyẹ ọjọ́ ìbí òní. Ẹ̀mí rí àjẹkù kan lọ́pọ̀ ọdún láyé nínú ọ̀la ńlá lọ́la olúwa. Ẹ ò ní bá wọn bá ẹ̀ka ìbànújẹ́ láíláíláíláíláíláíláí. Ẹ ò ní ìgbà lẹ́ka tó jẹ́ tọ̀pọ̀. Ọdọọdún ti dákórúwé, ọdọọdún lè wá wà. Ẹ máa bẹ lálàáfíà ara lágbára lọ́wọ́ Ọlọ́run ọba.
Hey!